kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi tí ẹ sì ti ń wò mí. Ojú tí ẹ fi ń wò mí ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi kò ní di. Inú mi dùn láti tún wà níbí ní wákàtí yìí láti jẹ́ kí àwọn kọ̀ọ̀kan kí ó yé gbogbo àwa tí a pera wa ní ọmọ Oòduà. Pàápàá jùlọ inú mi á dùn tí fọ́nrán yìí tó wá lè dé ọ̀dọ̀ gbogbo àwọn tí wọ́n ń ṣèjọba pẹ̀lú ààrẹ àti ààrẹ fún ara wọn. Kí n tó tẹ̀síwájú, orúkọ mi ni Dáre Adésopé tí wọ́n ń pè ní Ìmọ́lẹ̀ Oòduà, tí mo jẹ́ ààrẹ fún gbogbo ẹgbẹ́ OPC Reformed, tí mo dẹ̀ jẹ́ ambassador fún gbogbo OPC lápapọ̀ jákèjádò gbogbo àgbáyé. Àkókò yìí, gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, mo wá láti fi àwọn òótọ́ kọ̀ọ̀kan, àwọn nǹkan kọ̀ọ̀kan tí ò yé àwa kọ̀ọ̀kan láti fi yé wa. Mo dẹ̀ fẹ́ ká gbé ọ̀rọ̀ yẹn ká gbé yẹ̀wò dáadáa. Bá ṣe ń gbọ́ káwa náà ká mú lọ́lé, ká tún sùn lórí ẹ̀, ká tún ṣe àròjinlẹ̀ lórí ẹ̀. Torí ọ̀rọ̀ tó máa ṣe àwa Yorùbá, pàápàá jùlọ àwa Yorùbá láǹfààní ni. Ó máa ṣe gbogbo orílẹ̀-èdè Nàìjíríà láǹfààní, ṣùgbọ́n ó máa ṣe àwa Yorùbá láǹfààní tó pọ̀ rẹpẹtẹ. Torí bí mo ṣe máa ń sọ, ọ̀rọ̀ tí àwọn ọmọ Oòduà òun ló kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n. Gbogbo alámọ̀ yìí pé dídà wá pọ̀ táwọn olóyìnbó dà wá pọ̀ kò ń ṣe fún àǹfààní tiwa, bí kò ṣe fún àǹfààní àwọn ará òkè ọya àti àǹfààní àwọn olóyìnbó tí wọ́n dà wá pọ̀. Torí gbogbo nǹkan pátápátá la fi jọra wa. Ìṣe àṣà wa pẹ̀lú àwọn Ìgbò kò jọra wọn, pẹ̀lú Haúsá kò jọra wọn, Haúsá àti Ìgbò jọra wọn. Kò sí kankan tó bára wọn, gbogbo aláyàtọ̀ síra wa. Ó yẹ kán ti fi wálẹ̀ jẹ́jẹ́ ni. Wọ́n dẹ̀ ti là pé tá bá ti jọ gbé pọ̀ fún 100 ọdún tí ìnáwó bá ti wọ̀, oníkálùkù lẹ́tọ̀ọ́ àti máa lọ. Ṣùgbọ́n torí àwọn adarí wa jẹgúdújẹrá, torí èmi ìdẹ̀mọ̀ nǹkan tó ń gbà ń bẹ̀, bẹ́ẹ̀ ọkàn fẹ́ máa gbà wípé ìlú adúláwọ̀ tó pọ̀ jù lágbàáyé èmi làárẹ̀ bẹ̀. Báyà nǹkan tó ń jẹ wọ́n lógún nìyẹn. Àwọn tí wọn kì í ṣe ará òkè ọya tí wọ́n ń darí wa ni o, ṣùgbọ́n àwọn ará òkè ọya a mọ̀ pé àwa tá wà ń sàlẹ̀ ń bí àwa náà ń jẹ, so àwọn ò ní fẹ́ ká bọ́. Bàbá dẹ̀ rántí orúkọ tó máa ń pera wọn, wọ́n máa ń pera wọn pé wọ́n bí àwọn láti máa wá ṣe ìjọba ni, born to rule. Eléyìí mo fẹ́ kí ààrẹ wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí wọ́n gbọ́, kí wọ́n dẹ̀ ronú lé lórí dáadáa. Dídé ipò ààrẹ tí wọ́n dé yẹn èṣì ni o, wọ́n ṣèṣì débẹ̀ ni o. Wọ́n mọ òṣèlú náwó dẹ̀ ni wọ́n, nǹkan tó gbé wọn débẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ní 2027 tábà ló máa rọrùn, tí ò bá rọrùn kọ́. Kí ni àwa Yorùbá, kí la fẹ́ kọ́ nípa yín, kí la fẹ́ sọ nípa yín? Irú ìtàn wo wọ́n máa kọ́ nípa yín? Gbogbo wa la rí wípé gbogbo àwọn èèyàn sípò tẹ́ ń ṣe fúnjọba lọ́wọ́lọ́wọ́ yìí ó fi sí apá ọ̀dọ̀ àwọn ọmọ Oòduà tínú wa dẹ̀ ń dùn. Torí àwa Yorùbá la máa ń pa wípé tán bá fún wèrè ní ọkọ́, ọ̀dọ̀ ara ẹ̀ ló máa roko sí. Ìgbà Buhari ọ̀dọ̀ ara ẹ̀ ló roko sí, ìgbà Jonathan ọ̀dọ̀ ara ẹ̀ ló roko sí. Bàbá Ọbásanjọ́ ò ṣe bẹ́ẹ̀, but àwọn náà ń kábàámọ̀ ẹ̀ báyìí. So ẹ̀yin débẹ̀, ẹ̀yin ṣe, inú gbogbo wa ń dùn. A dẹ̀ ń gbàdúrà fún yín pé k'Ọlọ́run tó mọ̀ jẹ́ ká máa rí ṣe. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ pé dídé ibẹ̀ tẹ́ débẹ̀ èṣì ni. Ìpàdé oríṣiríṣi ló ti ń lọ lábẹ́lẹ̀ lókè ọya báyìí. Torí ìṣèjọba yín ò tẹ́ wọn lọ́rùn. Pé 2027 nǹkan kí nǹkan tó bá gbà òun la máa fún láti rí dájú pé ẹ ò débẹ̀. Ètò méjì èmi fẹ́ fi kún àwọn nǹkan tẹ́ máa jíròrò lé lórí
àkọ́kọ́ ni ọ̀nà tá a lè gbégbà láti rí pé ààbò tó péye tó dájú ó wà ní agbègbè oníkálukú wa. àwọn ti Benue kàn ṣe tiwọn, àwọn ti Plateau kàn ṣe tiwọn, àwọn ti Edo kàn ṣe tiwọn, ti Delta kàn ṣe tiwọn, àwa ti ilẹ̀ Yorùbá náà ká ṣe tiwa. Kóníkálukú sọ̀rọ̀ lórí bí ààbò tó péye bó ṣe máa dájú ní gbogbo agbègbè wa. Bí mo ṣe sọ tẹ́lẹ̀, a ti rí dájú pé gbogbo ipá tí ìjọba ń sà láti dẹ́kun gbogbo ìwà bàjẹ́ pàbó ló ń já sí. Ó dẹ̀ tákòkò tó ní kálukú máa dáàbò bóra ẹ̀. So ká forí korí nínú ìpàdé ká fikùn lukùn, ká sọ̀rọ̀ lé bá ṣe máa gbára wa lọ́wọ́ àwọn Fúlàní dáràndáràn tán wà ní gbogbo inú igbó wa káàkiri tí a lè dẹ́kun gbogbo ìwà bàjẹ́ tán ń wù lọ́dọ̀ wa. Tá a lè jẹ́ kó yé wọn pé ìlú Nàìjíríà kò ń ṣe ìlú wọn rárá. Àwọn Haúsá ti gbà wọ́n láàyè, wọ́n ti jẹ gàba lé wọn lórí, bọ̀ tí wọ́n gbọ́dọ̀ júlẹ̀ Haúsá tí wọ́n wà yẹn lọ. Àbọ̀rọ̀ kọjá máa bọ̀ ní ọ̀dọ̀ tí wá ń bí ìkọjá ààyè nìyẹn, àdẹ gbọ́dọ̀ fàyè gbárù ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì tá tún máa sọ̀rọ̀ lé lórí nínú ìpàdé yẹn, ó ní bí oníkálukú ṣe máa lọ nírọ̀wọ́ ìrọsẹ̀ àwa tá bá fẹ́ lọ, láì fi tipátipá mú ẹnikẹ́ni. Kóníkálukú dẹ̀ sọ ibi tóun fẹ́ wà. Yorùbá ló wù mí kí n darapọ̀ mọ́ o, àwọn báyìí ló wù mí kí n darapọ̀ mọ́ o. Kóníkálukú sọ tiẹ̀. Kí a wá tẹ àtẹ̀jáde ìpàdé yẹn, ká wá lọ gbé bá ààrẹ, ká yan àwọn àgbààgbà kọ̀ọ̀kan kí wọ́n lọ gbé bá ààrẹ, kí wọ́n lọ jíròrò lórí ẹ̀. Tí a bá ríru ilé ìṣe tá dẹ̀ déwájú ààrẹ táyé kó yé ààrẹ, ó lè jẹ́ nǹkan tó máa fẹ́ nira díẹ̀ láti ṣe fún yín, ṣùgbọ́n tẹ bá gbàrò bá ṣe ń sọ yìí, nǹkan tó máa ṣe yín láǹfààní, ìgbésẹ̀ tẹ máa gbé tẹ̀ ní kábàámọ̀ pé gbé ni. Ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá gbé, kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀. Ọdún 2027 làwọn wò lọ́kọ̀ọ̀kan yẹn. Gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe sọ, oríṣiríṣi ìpàdé ló ti ń lọ tẹ́yìn náà mọ̀ sí lókè ọya lórí bí wọ́n ṣe fẹ́ rí dájú pé ẹ padà bọ́ sípò yẹn mọ́, torí kò tẹ́ wọn lọ́rùn. Wọ́n ti gbà pé àwọn ṣèèṣì gbé fún yín, pé àṣìṣe ńlá ló jẹ́ báwọn ṣe gbà yín láàyè láti débi tẹ́wà yẹn. Ṣùgbọ́n orí tó máa dádé ni kò ní ṣaláì dádé. Àti kọ sílẹ̀, ó ti wà nínú ìṣẹ̀dá yín bí ẹ máa jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Tí mo dẹ̀ mọ̀ pé nǹkan tó wù yín lọ́kàn jù láti ìgbà tó ti bẹ̀rẹ̀ òṣèlú nìyẹn. Ọlọ́run Ọba Elédùmarè dẹ̀ ti bá yín ṣe àmì sí. Tẹ́ bá máa fẹ́ fi gbé ipò náà sílẹ̀, ẹ jẹ́ kó jẹ́ pé gbogbo àwọn ọmọ Yorùbá a máa yìn yín ni, a ní máa bẹnu àtẹ́lù yín. Nǹkan tẹ́ bá wá ṣe lénìí ló máa jẹ́ kí nǹkan yẹn kó ṣẹlẹ̀. Bóyá máa yìn yín ni o, bóyá máa bẹnu àtẹ́lù yín ni. Nǹkan tẹ́ bá ṣe lórí ọdún mẹ́rin tẹ́ ń lò lọ́wọ́lọ́wọ́ yìí, òun ló máa jẹ́ kó ṣẹlẹ̀. Mo fẹ́ kí ẹ bá mi rò dáadáa, ààrẹ, ẹ̀yin lọ̀rọ̀ yìí kàn báyìí. Gbogbo agbára ọwọ́ yín ló wà. Lọ́wọ́lọ́wọ́ gbogbo agbára ìlú Nàìjíríà pátápátá ọwọ́ yín ló wà. So nǹkan tẹ́ bá lè ṣe, ẹ gbìyànjú kí ẹ tètè ṣe kọjọ́ tó lọ. Elédùmarè á fún yín ṣe. Gbogbo ọ̀nà làwọn ọmọ Yorùbá la fi ń dúró tì yín, la dẹ̀ fi ń ṣàdúrà fún yín. Gbogbo nǹkan tá lè ṣe, bí Kristẹni ṣe ń gbàdúrà fún yín, Mùsùlùmí ń gbàdúrà fún yín, oníṣẹ̀ṣe ń gbàdúrà, gbogbo wa pátápátá là ń gbàdúrà fún yín. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí oúnjẹ tó wà ń lù náà, ẹ bá a mójútó. Àwọn ètò yín dáa, gbogbo ètò tẹ́yìn ṣe, ètò ọjọ́ iwájú ó dáa. Ṣùgbọ́n nǹkan tó kan àwa mẹ̀kúnnù gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n jù nílùú Nàìjíríà ń bẹ̀ yẹn, òun ni ti ebi. Ẹ bá a mójútó ọ̀rọ̀ oúnjẹ. Àwa Yorùbá la máa ń pa wípé tí ebi bá ti kúrò nínú ìṣẹ́kù fẹ́ẹ́rẹ́fẹ́, ẹni tẹ́bí ń pagun ò lè ronú jinlẹ̀, ẹni tẹ́bí ń pa ò lè ronú gidi. Ẹ bá wa ṣe ètò tí a jẹ́ kó oúnjẹ pọ̀ nílùú yanturu, kí ọkàn àwọn mẹ̀kúnnù kó tún lè balẹ̀. Àwọn àgbẹ̀wọ̀ ò lè lọ sóko mọ́, wọ́n ti bà oko wọn jẹ́, wọ́n ń jí wọn gbé, wọn láyà ti lọ sóko mọ́. Kí wàá la fẹ́ ṣe tó ń jẹ́ àfi wà ń lù? Ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀. Ní àkótán, mo fẹ́ kí ààrẹ mọ̀
wípé ọ̀rọ̀ tí mò ń sọ ní wákàtí ṣàṣánú àwọn tó ń ṣe ìjọba pẹ̀lú wọn ló lè sọ o. Torí púpọ̀ náà tẹ kó síjọba yẹn, oníkálukú náà ti rò pé àsìkò tòun lélẹ́yìí, nǹkan tó náà bá lè jẹ inú ọrọ̀ ajé Nàìjíríà kó náà sáré bá wọn jẹ. Wọn ò dẹ̀ ní lè bá yín sòótọ́ ọ̀rọ̀ torí wọn ò lè gbéná wojú yín. Ẹ̀rù ni ò ní jẹ́ torí mi ìwòkò tó ń bá sọ tẹ bá ní kó ń lọ jókòó sílé òun kọ́, gbogbo ìgbádùn tó ń gbà yẹn ó dópin náà nìyẹn, tí wọn ò dẹ̀ fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀. Bí èèyàn ẹlẹ́ran ara dẹ̀ ṣe máa ń ronú nìyẹn, àwọn tó bá mọ tara wọn nìkan, tí wọn ò ní ṣe ohun tí yóò yẹ kí wọ́n ṣe lórí ipò tí wọ́n bá wà, tó yẹ pé tara wọn àti tẹbí wọn nìkan náà máa rò. So àwa ta lè bá yín sọ, òun náà là ń sọ yìí. A sọ láti fi takò yín, a dẹ̀ sọ láti fi bú yín, ṣùgbọ́n láti gbà yín níyànjú láti ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ ni. Ẹ má kó ọ̀rọ̀ mi dànù rárá. Fẹ́ kí ẹ ṣiṣẹ́ lórí ẹ̀, kẹ́ sùn lé lórí, kẹ́ ronú lé gidi gan. Elédùmarè dábàá yẹn wá bá mi fún yín ṣe, ẹ ní ṣàṣetì lórí ẹ̀. So mo wí tèmi náà o, ààrẹ àti gbogbo àwọn ọmọ Oòduà lápapọ̀ àti àwọn ẹ̀yà tó kù náà tí ọ̀rọ̀ ìlú Nàìjíríà tí ó dùn mọ́ nínú. Mo wí tèmi, ẹ jẹ́ kí a gbé ìgbésẹ̀ lórí àwọn nǹkan tí mo sọ sílẹ̀ yìí. Tá bá wá rí ẹnikẹ́ni tó fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ OPC Reformed, ẹ jẹ́ kí wọ́n pè wá lórí WhatsApp sí nọ́mbà yìí. WhatsApp ní kàn fi pè o àbí kàn tẹ àtẹ̀jíṣẹ́ sí nọ́mbà yìí 08035013600. Lẹ́ẹ̀kan sí 08035013600. Tá bá rí ẹnikẹ́ni tó fẹ́ darapọ̀ mọ́ OPC Reform níbikíbi ní gbogbo àgbáláyé, ẹ jẹ́ kí wọ́n fi WhatsApp pè sórí nọ́mbà yẹn àbí kí wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ sórí ẹ̀. A dẹ̀ sọ ìgbésẹ̀ tí wọ́n máa gbé tí wọ́n máa fi darapọ̀ mọ́ wa. À sọ fún wọn, pàápàá jùlọ àwọn tó wà ní òkè òkun tó jẹ́ pé àti wá sílé ń bà wọ́n lẹ́rù. Gbọ́mọgbọ́mọ wà ń bí, gbọ́mọgbọ́mọ wà lọ́hùn, wọ́n ń dáná. Tí bá wálé gan, mi ò ní lè kúrò nílùú tí mo wà, mi ò ní lè lọ sí ìlú mi, tẹ́rù ń bà wọ́n. A fẹ́ kí wọn bẹ́ẹ̀ kí wọ́n fi ọkàn balẹ̀. Tán bá nílò ètò ààbò tó péye, OPC Reformed á ṣe fún wọn. Lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo fi sílẹ̀ yìí, ẹ lè pè wá sórí ẹ̀. Ìjọkọjọ́ tá bá ti jọ sọ̀rọ̀ tí àsọyé tó ti wà, ìjọkọjọ́ tẹ bá máa dé àti wá pàdé yín bí bàálù yín ṣe ń balẹ̀ láti máa bẹ̀rẹ̀ sí ní dúró tì yín. Gbogbo bí tẹ bá dẹ̀ ń lọ, a máa bá yín lọ títí di ọjọ́ tẹ máa fi kúrò nílùú padà, tẹ máa fi padà síbi tẹ ti wá. So lórí ọ̀rọ̀ elétò ààbò dé, ẹ fi ọkàn balẹ̀, à ṣe yẹn fún yín pẹ̀lú ìrọ̀rùn, nǹkan kan ò dẹ̀ ní ṣe yín. So ẹ ṣé, mo dúpẹ́, ó dìgbà kan náà.